Hello everyone, welcome to Toyeen Talks. Wow. Oh girl, we are together. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Mo ti bá wọn sọ. Ai ti sọ̀rọ̀ láàárọ̀ yìí. Mo tún the next time now sígbà tá wà mo máa tún wà pẹ̀lú wọn. Mi kì í ṣe tó ń bínú sí yan, but tí yan bá ṣe nǹkan tí ó kù díẹ̀, I will not let that person knows that nǹkan tẹ́ ẹ ṣe yìí. Daddy, me with due respect and honor ó kù díẹ̀ sir. Torí ẹ sọ fún mi pé kí ó wọlé náà tó bá wọlé tán nígbà yẹn anything anybody bá fẹ́ ṣe fún yín láti ìgbà tó ti wà níbi tó wà ta ló lọ wò ẹ jẹ́ gbàgbé àwọn ló máa jẹ́ kí àwọn èèyàn máa sọ pé all they are after is money. I didn't say ṣebí mi ní káwọn èèyàn má ṣàánú wọn ṣebí àánú wọn lọ́lọ́run gba owó àwa náà ṣe ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣàánú yẹn sí ẹ jẹ́ ká ṣe ní right time ẹ jẹ́ ká ṣe ní right time ọmọ yẹn wà bẹ́ẹ̀ kò ìwọlẹ̀ náà gbogbo ayé yìí wà lórí ọ̀rọ̀ ọmọ yẹn náà àwa tá a bá yín bímọ gan àwọn ẹlòmíì ò sinmi lórí ọ̀rọ̀ ọmọ yẹn náà àti Kofo, God bless you ma wọ́n sinmi lórí ọ̀rọ̀ yẹn náà so reason tí èmi ò ṣe fi àkáǹtì wọn sílẹ̀ nìyẹn torí àdéhùn ni ń pé ìyá àdúrà ẹ jẹ́ kọ́mọ mi wọlé ná tó bá ti wọlé tán if you could remember my last program I mentioned a statement like that tó bá ti wọlé tán ẹ má pè mí ta ló ń pè mí fóònù kan ni mò ń lò mo bá ṣe ń kó fóònù mẹ́rin márùn dání kiri tí ọmọ yẹn bá ti wọlé tán anything tí anybody bá fẹ́ ṣe nígbà yẹn wọ́n á ṣe owó kílẹ̀ ń pa nísìnyí wọ́n ń béèrè owó nǹkan tẹ́ ń pa owó kíni ṣọwọ́ pọ̀ wà ní mọ́ṣúárì àbówó pọ́kú tí ò ní duplicate tí ẹ̀ tó rí mọ́ tó dàrínà kò ó tún dojú àlá tí irú ẹ̀ ò sí mọ́ nídìílé yẹn please ẹ jọ̀ọ́ don't tell me what is not I beg you I beg of you ẹ jọ̀ọ́ nítorí títọ́ lọ́rùn mi ò bá tán o but ibi tí pain yẹn wà lára oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tó wà lára oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kó wà láyé ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín. Afternoon now, please shut that gate, please. Ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín. Ẹ ti ẹ jẹ́ ká nípa mọ́ra. Ẹ jẹ́ ká nípa mọ́ra. Ẹ jẹ́ á nípa mọ́ra. Aláròjinlẹ̀ jura wa lọ. Bí oníkálukú ṣe ń rú ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ má jẹ́ kí n tàn yín. Ó wá tán ènìyàn ló máa kù. Way of thinking oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Way of thinking oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Ológo ọmọ bẹ́ẹ̀ yẹn. Ológo ọmọ bẹ́ẹ̀ yẹn. Ológo ọmọ bẹ́ẹ̀ yẹn. Tó jẹ́ ń pé àwọn tó ju ọmọ yẹn lọ nínú ayé tí wọ́n ní orúkọ ju ọmọ yẹn lọ láyé wọ́n kú gan àmọ́ kankan. Wọ́n kú àmọ́ anything. Ẹ mọ̀ pé màlíkà gbogbo àgbáyé kan lọmọ yẹn jẹ́. Ẹ má jẹ́ kí ṣe rí tó yẹ pé mi sì bá mọ́ mi sọ̀rọ̀ láàárọ̀ ìmá tún sọ̀rọ̀ lọ́bì kan. Torí láti gbà tẹ́ ti wà nínú ilé tọ́mọ yẹn ń gbé yẹn ó yẹ kó lóde ọ̀tá yín kó ti fẹ́ ya wèrè kó ti fẹ́ mú mi lọ sápò sí yàbá ní ẹ̀mí ló lẹ ti dákú tó ti ẹ wò ó dàbọ̀. Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣìríṣì dáadáa ni mo bá yín. Màmá mi Kẹ́hìndé Ọ̀ṣọ́bà Ọlọ́run àṣàgbára yín dọ̀tun. Mo rí ṣé ò tẹ́ ṣe fún bàbá Mohbad wípé nípa àkáǹtì wọ́n gbé àkáǹtì síta wọn ò gbé àkáǹtì síta
mo rí tẹ́ sọ wípé ẹjọ́ ní agreement wípé kán má gbé account síta tán bá dẹ̀ fẹ́ wá gbé síta ó yẹ kẹ́ mọ̀. Mo dẹ̀ rí tẹ́ tún sọ fún wọn pé owó kí ni wọ́n ń pa. Mo fi pé ẹ̀yin tẹ́ ní access wọn tẹ́ bá tẹ̀ rí nǹkan tó ṣe kọ́lọ́fí mo fi pé yẹ kẹ́ pè wọ́n lẹ́yìn pé kẹ́ bá wọn sọ ìgbà tẹ́lẹ̀ tí wàá gbé síta yìí aláti ṣàlàyé kó yẹra wa mà. Ẹ má bínú lóòótọ́ willingly àti voluntarily lẹ lọ mú wọn kúrò níbi tí wọ́n wà tẹ́ mú wọn wá síbi tẹ́ mú wọn sí. Òyìnbó wọn dẹ̀ ló ṣèrèzà wọ́n lè decide láti tún parẹ́ torí adult ni wọ́n. Ẹ má gbàgbé pé condition tí bàbá yẹn wà ó máa ní a lot of pressure. Àwọn èèyàn máa pressure wọ́n máa pressurize ẹ̀ pé kó gbá kan síta kó gbá kan síta. Bukky Jesse ló kọ́kọ́ gbé àkáǹtì yẹn síta ní ìmọ̀bí tó ti rí. The fact pé ẹ̀yin lẹ lọ mú wọn wá láti Ìkẹjà àbẹ́yìn lẹ ní access wọn kò mí pé ẹ̀yin nìkan lẹ lè wà in charge of everything. Wọ́n lè agree pẹ̀lú yín pé kẹ́yìn má gbé àkáǹtì síta wọ́n dẹ̀ lè decide láti gbé àkáǹtì síta níbòmíì. Èyí tẹ́ ẹ sọ pé owó kí náà ń pa Ọlọ́run ní jẹ́ kí wọ́n pa àwọn èèyàn ló bó ṣe ń gbóná lára àwọn èèyàn ń sìn tí wọ́n fẹ́ ṣe nǹkan fún wọn nígbà míì tó bá kúrò lára àwọn èèyàn wọn ò ní lè ṣe mọ́. Àná má dẹ̀ sọ bẹ́ẹ̀ tẹ́ bá ní owó kí ni bàbá Mohbad ń pa ń sìn owó kí ni ìyá Mohbad tó ń fún lówó ń pa ń sìn. Tẹ́yìn bá ń sọ pé owó kí ni bàbá Mohbad ń pa owó kí ni ìyá Mohbad ń pa. Ìyá Mohbad táwọn èèyàn ń wọlé lọ fún lówó owó kí ló ń pa kámbèlè tẹ owó tí màá yẹn gbà kò tí ì gba ìdásí tó bá dá ìtí màmá yẹn ti gbà kò tí ì gba ìdá kan nínú ìtí màmá yẹn ti gbà. Màmá mi ò expect nǹkan tẹ́ ṣe ẹ̀yin fúnra yín lẹ lọ mú bàbá yẹn kúrò nínú Ìkòròdú voluntarily. The fact pé ó dẹ̀ sọ wípé kẹ́ má ìgbà kan síta kò mean wípé kò lè change mind at any time. He's not answerable to anybody. He's an adult. He's a man. He's a father. He can decide. He can change his mind at any time. He's not owing anybody any apologies. Go owe anybody apologies. Sí ìwà tó bá wù. Bẹ́ẹ̀ ṣe wá bọ̀ tàtẹ́ wá ní owó kí ló ń pa. Owó kí ni màmá tó ń fún lówó ń pa. Àwọn tó fún yàwó ẹ̀ ní 10 million. Tó fún yàwó ẹ̀ ní millions. Owó kí náà ń pa. So táwọn èèyàn bá wish láti fún ní owó. Kó ti torí pé òun ti bá yín sọ wípé kó má ìgbà kan síta kó wá mú àkáǹtì ẹ̀ dání ẹ bá má sọ̀rọ̀ bẹ́ẹ̀ màmá kẹ́ pẹ́ mà Ọlọ́run á jẹ́ kẹ́ dàgbà kẹ́ túbọ̀ dògbó tẹ́ bá tiẹ̀ wá rírun nǹkan bá yẹn mo fi ipò yẹ kẹ́ lè pé sẹ́yìn because bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn àwọn tó ti fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ fẹ́ fún wọn ní opportunity láti tún enter ẹ fẹ́ open ẹ̀ síta káwọn èèyàn tún lè ráyè sọ̀rọ̀ sí. Ẹ má gbàgbé pé gbogbo bí àwọn ìṣọ́ ń ṣe fún lówó amára àwọn nǹkan tí wọ́n wà comfortable pẹ̀lú ẹ̀ bọ̀ nígbà tẹ́yìn ti bọ́ta tẹ́ ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ fẹ́ open ẹ̀ to danger káwọn èèyàn tún lè sọ̀rọ̀ sí ẹ bá má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó nẹ́tọ̀ọ́ káwọn èèyàn fún ní nǹkan àwọn èèyàn ló volunteer láti fún ní nǹkan ẹ̀yin nìkan kọ́ dẹ̀ lẹ máa ní access sí bàbá yẹn ẹ̀yin nìkan kọ́ lẹ máa ní access sí account number ó lè sọ fún yín pé kẹ́ má mú account number òun síta the fact pé ó sọ fún yín pé kẹ́ má mú account number òun síta kò mean wípé kò lè change mind at any time kò dẹ̀ need láti gba permission lọ́wọ́ yín láti change mind ẹ. Ẹ má bínú o Ọlọ́run á jẹ́ kẹ́ túbọ̀ dàgbà kẹ́ dògbó kò wó yín ní any apology kò wó yín ní any explanation pé ó ṣe fi account ẹ̀ síta kò suppose láti gba permission láwọ́ yín láti fi account ẹ̀ síta ẹ dẹ̀ suppose láti bí léèrè is an adult ipe owó kí ló ń pa as much as from the very first day ni wọ́n ti ń fún yàwó ẹ̀ lówó. What stops him from getting gift from anyone? Life continues. Yes, ó lè rò bí kíní yẹn ṣe gbóná ńgbà yẹn pé tọmọ yẹn bá wọlẹ̀. Ó dẹ̀ rí pé bó ṣe ń lọ a lot of èmi gangan mo fún wọn ní wàhálà. A lot of people ló ń pè wọ́n ló ń fún wọn ní wàhálà. Tó bá dẹ̀ ti ń gbóná lára àwọn èèyàn tó fẹ́ ṣe nǹkan fún tí wọ́n bá ráyè ṣe fún nísìn ìgbà tẹ́ sọ pé kó ń dúró dè yẹn gan ó lè ti máa kúrò lára èèyàn bó ṣe ń jóná lọ́wọ́ lára wọn ẹ jẹ́ kán ṣe nǹkan tó bá fẹ́ ṣe fún èyí tẹ́ wá bọ́ síta tẹ́ ní owó kí ló ń pa ìyẹn bàbá Mohbad mo ń sọ o ẹ fẹ́ open ẹ̀ sí àwọn èèyàn tó ti fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan lè sọ̀rọ̀ as long as tí ò sẹ́ni tó béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ lọ́wọ́ ìyá Mohbad pé owó kí ló ń pa tí wọ́n dẹ̀ ń fún lówó tó dẹ̀ ń gbà kò sẹ́ni tó lè rẹ̀ pé owó kí ló ń pa kò dẹ̀ ní láti béèrè lọ́wọ́ yín kó tó fi account síta ẹ má gbàgbé mà voluntarily lẹ lọ mú kúrò níbi tó wà so anybody dẹ̀ ló lè ní access sí
anybody ló dé request pé okay o ti sọ fún àwọn màmá wa Ọ̀ṣọ́bà lóòótọ́ pé kàn ní sùúrù but nísìnyí ẹ gbé àkáǹtì yín síta kò dé ó yín ní explanation láti explain fún yín kó tó gbé àkáǹtì ẹ̀ síta mà ẹ má bínú o ẹ jọ̀ọ́ tí bá ṣẹ̀yìn ẹ foríjì mi bó ṣe rí nìyẹn ẹ ṣeun ó dàárọ̀ mà.